Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ kóòtù òjíire gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá ní ilé lóko lẹ́yìn odi. Mo kí wa wípé àkó ojúmọ́ àkó ojúmọ́ mọ́. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tẹ́ ti ní àǹfààní láti máa wò mí lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí, ẹ má gbàgbé ẹ bá mi share rẹ̀, ẹ bá mi subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ẹ comment, ẹ fi èròǹgbà yín sọwọ́ sábẹ́ comment section. Ṣé rí èròǹgbà yín òun náà ni yóò fi kún àwọn ọ̀rọ̀ táwa náà sọ tí yóò fi mú ìlọsíwájú dé bá ilẹ̀ Yorùbá orílẹ̀-èdè Nàìjíríà, tí yóò sì mú ìrẹ́pọ̀ dé bá àárín àwọn lọ́balọ́ba ló ní bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Ìrẹ́pọ̀ ó dé bá a ti fẹ́ báwa náà sì ń gbàdúrà fún wọn nítorí pé àwọn aṣáájú wa ni wọ́n. A sì ń gbàdúrà fún wọn bó ti tó àti bó ti yẹ. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, Oyèlẹ́kàn lórúkọ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí, ọmọ ará àkíní mi. Tó méjì ọmọ ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn. Ṣé rí ọ̀rọ̀ lórí kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́, kábíyèsí ikú bàbá yèyé, His Imperial Majesty ìyún ọba Akeem Abímbọ́lá Ọ̀wáadé àti kábíyèsí Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀, kábíyèsí ọba Ògúnwùsì àrólé Odùduwà tó ń ṣojú gbogbo mọ́lẹ̀ kóòtù òjíire pátápátá. Gbogbo ròyìnròyìn tí à ń gbé jáde tá à ń sọ tí ìròyìn ń gbé lọ́tún àti lósì ń gbà kan wípé àárín àwọn méjèèjì yóò dánmọ́ránṣẹ́. Ṣẹ́rí fọ́nrán fídíò yìí ló wá jáde ní kòpẹ́kòpẹ́ yìí. Wọ́n ṣe ìpàdé economic summit kan ní ìlú Àbújá. Ẹ sì mọ̀ pé ilẹ̀ kóòtù òjíire wọn ò lè fọwọ́ rọ́ wa sẹ́yìn. Àwọn ọba méjèèjì yìí náà ni wọ́n sì rí gẹ́gẹ́ bí àwọn aṣojú ọba ilẹ̀ Yorùbá. Before the adventure, before the coming of kábíyèsí ọba Ọ̀wáadé, ní gbogbo ìgbà tí kò tí ì sí Aláàfin Ọ̀yọ́ lórí àpèrè, kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ wọ́n ṣojúṣe wọn gẹ́gẹ́ bí aṣojú ọmọ Yorùbá. Nígbà tí Aláàfin Ọ̀yọ́ sì dé, ní gbogbo àwọn ọmọ Yorùbá ń pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn méjèèjì yìí. Ṣùgbọ́n tá ò rí wípé bóyá ìfọwọ́sowọ́pọ̀ wà láàrin àwọn méjèèjì yìí. Ipò ó ṣeé ṣe bẹ́ẹ̀ ni pé kábíyèsí Ọ̀wáadé wọ́n fẹ́ máa kóyan tiwọn lọ́tọ̀ọ̀tọ̀. Ṣé wá rí ìpàdé tó ṣẹlẹ̀ nílùú Àbújá yìí? Ó yani lẹ́nu pọ̀. Níbi fọ́nrán fídíò yìí níbi tí kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ tí wọ́n wọnú gbọ̀ngàn yìí, tí àwọn tí wọ́n máa ń ké sáàkì wọn, tí wọ́n máa ń tẹ̀lé wọn lẹ́yìn àwọn oníṣàngó, bẹ́ẹ̀ sì rèé tí wọ́n ń gbóríyìn fọ́ba tí wọ́n kí kábíyèsí. Nígbà tí kábíyèsí yìí ó máa wọlé, ohun tí mo kíyèsí ń bẹ̀ ni wípé wọ́n hàn pé kábíyèsí ní ọba olórí gbogbo ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ni pé wọ́n ti kì wọ́n lọ. Mo máa play fọ́nrán fídíò yẹn fún yín, bẹ́ẹ̀ ni pé wọ́n ti kì wọ́n lọ. Wọ́n hàn pé kábíyèsí ní olórí ọba gbogbo ilẹ̀ Yorùbá mẹ́. Ṣùgbọ́n tí mo wá kíyèsí ni wípé Ọọ̀ni Ilé-Ifẹ̀ àwọn ti kọ́kọ́ wà lórí ìjókòó. Wọ́n ti kọ́kọ́ wà lórí ìjókòó nígbà tí Aláàfin Ọ̀yọ́ máa wá padà dé tí táwọn máa wọnú gbọ̀ngàn yẹn. Aláàfin Ọ̀yọ́ ò tẹ́ ẹ ṣe bí ẹni wípé àwọn rí kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀. Àmọ́ gbà fún múrí ń gbà fún gbàdá ọmọkò tí ó jẹ búrẹ́dì yóò fi sun ránṣẹ́ sílé o. Ọọ̀ni Ilé-Ifẹ̀ náà ṣe báyẹn nípa wọn náà rí wọn ni o. Ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ́ kan, ìkejì ìbẹ̀rẹ̀ àwọn lọ́balọ́ba méjèèjì yẹn tó bá jẹ́ pé ìrẹ́pọ̀ wà láàrin wọn, ó jẹ́ kó jókòó sẹ́gbẹ́ ara wọn ni o. Ká ní Ọọ̀ni Ilé-Ifẹ̀ ti jókòó sápá bíbá yìí, àga kan wà láàrin Ọọ̀ni Ilé-Ifẹ̀, àga kan wà lẹ́gbẹ̀ẹ́ yẹn. Àga tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ni kábíyèsí Aláàfin Ọ̀yọ́ lọ jókòó sí. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wọ́n á fi àga kan lẹ̀ láàrin wọn. Ẹ sì mọ̀ pé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ kọ́ ni wọ́n máa choose àga tí wọ́n máa jókòó lé lórí. Ẹnìkan máa kọ́kọ́ jókòó sórí àga yẹn k'Aláàfin Ọ̀yọ́ tó jókòó sórí àga. Ẹni tó kọ́kọ́ jókòó sórí àga kò jókòó sórí àga tó wà lẹ́gbẹ̀ẹ́ Ọọ̀ni Ilé-Ifẹ̀. àga kejì sí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ló kọ́kọ́ lọ jókòó lé
fún kábíyèsí kó tó lè jókòó lé. Ẹ má jẹ́ ń rojọ́ jù, ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. Ẹ̀yin náà wo fọ́nrán fídíò yẹn, ẹ wò. Kábíyèsí kú àbáyèlé aláṣẹ ògángan ló fà pákó pí ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdábàlé ọmọ àdábàòde ikú ti pọmọ ránṣẹ́ kìnìún orí àgbátá ó gbìgbàdú ọ̀ràn sẹ́kùnrin ẹlẹ́kùnrin ọ̀bọ̀rọ̀ jẹ́ ọ̀bọ̀rọ̀ débẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀bọ̀rọ̀ ká kó lè bá àríjẹ́ ń bẹ̀ ni kábíyèsí o ọ̀wádé Ṣàngó Olúkòso ọkọ̀ gàlìtú ọkọ̀ àwà ọkọ̀ gẹ́bíolú ọkọ̀ yaya ọkọ̀ Ọ̀ṣun. Kẹsìkè ní lẹ́yìn ayé tírítírí wọn papọ̀ ayé gbígbà là ń papọ̀ lọ́rùn àtẹ́tọ́ tírín àtẹ́tọ́ gidigba kò sí èsì ọ̀tá àwọn ayé ajẹ̀gìlẹ́fà tí a bá yọ ọmọ lọ́dọ̀gbọ́ kàríkàrí lójú ogun ẹja fakọ ayé gbẹngbẹrẹ ilé ayé bá já oníṣòòsì ẹja fakọ ayé gbẹngbẹrẹ. Ẹ ti wá rí nǹkan tá à ń sọ báyìí, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, gbogbo ọmọ kóòtù òjìrè pátápátá. A nílò láti pé gbogbo àwọn aṣojú wa, gbogbo àwọn tá à ń rí bíi bàbá, a nílò láti pè wọ́n ṣàkíyèsí. Ẹni sùúrù, èmi ò fẹ́ gbà wípé bó ṣe rí nìyẹn. Mi ò fẹ́ gbà, mo sì máa ń ṣètọ́ pínpín ọ̀hún, mo sì máa tún wá àwọn fọ́nrán fídíò míì. Mo sì máa ṣe ìtọ́pinpin. Nítorí wípé tó bá yẹ pé bó ṣe rí leléyìí, ó bù wá kò nílẹ̀ Yorùbá o. Tó bá jẹ́ wípé bó ṣe rí rèé, a lè bá báyìí lọ. Tá bá bá báyìí lọ, àwọn tí wọ́n ń pè wọ́n tó bá yá wọn ò ní pè wọ́n mọ́. Àbá ò kíyèsí ni, nítorí pé wọ́n á rí wípé àwọn méjèèjì tí wọ́n ń ṣojú ọmọ Yorùbá yìí, Ọọ̀ni Ilé-Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́, tó jẹ́ kí wọ́n á pè yìí, ọ̀rọ̀ wọn kò gúnrégé, àárín wọn kò gúnrégé, ọ̀rọ̀ wọn kò jọ. Tí wọ́n bá sì rí pé ọ̀rọ̀ wọn jọ, they will neglect them, wọn ò ní pè wọ́n sí ìpàdé tó jẹ́ kí wọ́n máa pè wọ́n sí mọ́. Wọn ò ní pè wọ́n sí ojúṣe tó jẹ́ kí wọ́n máa fi wọ́n sí mọ́. Ọmọ Yorùbá ṣàwárí ní lose. A máa lose. Àwọn olùkọ́ tá à ń pera wa sí nìyẹn. Ààtò sẹ́yìn wípé lábẹ́ kábíyèsí kan látò sí, tàbí ká tò sẹ́yìn pé kábíyèsí, bí kò ṣe pé ká sọ fún àwọn méjèèjì wípé they need to do the right thing. This is very very obvious níta gbangba. Ẹ ń sọ fún wa pé kò sí kankan, kò sí ọ̀rọ̀ ìjà láàrin ẹ̀yin Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé-Ifẹ̀. Kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ò tí ì sọ kankan rárá. Lẹ́yìn ìpàdé tí wọ́n ní Ìbàdàn, ìpàdé tó tún so wọ́n pọ̀ lélẹ́yìí. And I've told you, láti ìgbà tí kábíyèsí ti dé padà sí orílẹ̀-èdè Nàìjíríà, Aláàfin Ọ̀yọ́ ò tí ì lọ yọjú sí wọn kí bàbá sílẹ̀. Ìtàn ò ní gbàgbé o. Ìtàn kò ní gbàgbé, àwọn ọmọ Yorùbá náà ṣe a ò ní gbàgbé. Ẹ sì mọ̀ wípé àwọn ọmọ Yorùbá, àmọ́ bí wọ́n ti ń jókòó, tí wọ́n ti ń wòye ọ̀rọ̀, tá a sì wò wípé ibo lọ̀rọ̀ yóò fẹ́ gúnlẹ̀ sí lọ́jọ́ iwájú. Ìdí rèé pàtàkì tá a gbọ́dọ̀ wá máa kíyèsí ẹ̀ dáadáa. Ẹ dákun, gbogbo ẹ̀yẹn alẹ́nu lọ́rọ̀ nílẹ̀ Yorùbá, ẹ má jẹ́ ó wá padà wá kó má di igbe àbámọ̀ fún wa o. Èmi tẹnumọ́, okay now, ẹ wo summit yìí tí wọ́n pe àwọn ọba yìí sí. Front row ni wọ́n fi wọ́n ṣe iwájú. Tí wọ́n bá rí wípé àwọn méjèèjì yìí, àríwọ̀n ògúnrégé tá a bá lọ pè wọ́n lè lọ dá yanpọ̀yán nílẹ̀. Wọ́n ò ní pè wọ́n mọ́ o. Tí wọ́n bá pè wọ́n mọ́, kò sẹ́ni tó máa pè mọ́ o. Wọ́n ò ní pè wọ́n mọ́, tí wọ́n bá sì pè wọ́n mọ́, ọmọ Yorùbá, Ọlọ́run má jẹ́ á rẹ̀ yín o. Èmi ń bẹ̀ gbogbo àwa tá a bá lè jáde sọ̀rọ̀ ni.
àwa tá a bá súnmọ́ wọn, ẹ̀yin ará alẹ́ náà ẹ fi èròǹgbà yín sọwọ́ sábẹ́ comment section, ẹ pè wọ́n ṣàkíyèsí, ẹ já bẹ̀ wọ́n, ẹ já bẹ̀ wọ́n. If this thing is happen tó bá ń ṣẹlẹ̀ láàrin àwọn lọ́balọ́ba méjì, báwo ni ò ṣe ní ṣẹlẹ̀ láàrin àwọn lọ́ba tó tẹ̀lé wọn sẹ́yìn? ọ̀rọ̀ tó Ògbómọ̀ṣọ́ la tún ń jẹ lẹ́nu báyìí o, tó yí tìkọ̀tìkọ̀ lẹ́nu wa. ọ̀rọ̀ tó Ògbómọ̀ṣọ́ ní báyìí o. táwọn kan sọ wípé àwọn ò lè gba ọba Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí olórí ọba wọn, tí wọ́n sì wà nílùú Ògbómọ̀ṣọ́. láti ìgbà tó ti jẹ́ wípé kì í ṣe olórí ọba àgbègbè ní gbadélé wọn lórí mọ́, tí ní gbadélé àwọn ọba tó bá jẹ lábẹ́ lórí mọ́, tó ti jẹ́ ìjọba ló dẹ̀ ń ṣe léyìí. òun ní gbogbo yẹn gone are the days tí àwa gbọ́njú mọ̀. àwọn ọba tó bá jẹ lábẹ́ ọba aláké ní ń dádélé wọn lórí. àwọn ọba tó bá jẹ lábẹ́ ọ̀ṣìlẹ̀ ní ń dádélé wọn lórí. ọba tó bá jẹ lábẹ́ àgùrà ní ń dádélé wọn lórí. ọba tó bá jẹ lábẹ́ òwú ní ń dádélé wọn lórí. ọba tó bá jẹ lábẹ́ olúbàrà ní ń dádélé wọn lórí. that is the reason. ní ìsinyìí wọn dẹ̀ mọ̀ pé èèyàn kan dẹ̀ ní aṣojú lórí wa. báwo ni ìletò kan ó máa wà tí ó fi ní ìletò ẹjẹ gbìyànjú sẹ́gbẹ̀ẹ́ kan náà. but this one lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé Ifẹ̀, ọmọ Yorùbá ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o. àfàìmọ̀ kó má jẹ́ ipa wa láàpadà wá fọwọ́ ara wa síra wa. ẹ má jà fọwọ́ ara wa síra wa, mo bẹ̀ wá o. ẹ bá mi pín, ẹ bá mi ṣe, ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ odò, ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn ọ̀mọ̀ràn, kó dọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n. èmi ò fẹ́ gbàgbọ́ pé bóyá nǹkan báyìí ló ṣẹlẹ̀ o, àmọ́ ẹ jẹ́ ká tún sì wo kúlẹ̀kúlẹ̀. èmi á tún sì gbìyànjú àti wo kúlẹ̀kúlẹ̀, má tún padà wá jáde lórí ọ̀rọ̀ yìí láti wá sọ̀rọ̀ lórí nígbà tí n bá rí kúlẹ̀kúlẹ̀ tán. ṣùgbọ́n tí n bá wá rí kúlẹ̀kúlẹ̀ tán, á wàá fà á lọ́lọ́run lọ́wọ́ pé kélédùà kó Odùduwà kó má sùn. Odùduwà kó má sùn, kó bá tún lé bàbá wa ṣe, torí kò síbi tá a lọ. èdè yìí ló wà lẹ́nu wa, àmì ìdánimọ̀ ń bá wa káàkiri. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, ìnẹ́kọ̀ lórúkọ bàbá mi. Olómi ọgbọ́n làwọn èèyàn pè mí, ọmọ ara akéde mi. ọjọ́ méjọ mẹ́rin ní sinmi ẹ̀kọ́ kìí sí nìyẹn. fún ìpolówó ọjà pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń bọ̀ lójú àmúhùnmáwòrán yìí. láyọ̀ láyọ̀ á pàdé láṣìlẹ̀ Èdùmàrè. ó dàbọ̀.